ilé ayé pé mẹ́fà kò ṣe méjì nìkan. Ní 2008 tí mo kọ́kọ́ pàdé Malaika àti Bẹ̀lógún ti bẹ̀rẹ̀. Ọjọ́ kejì ẹ̀ gọ́gọ́ ni. Iná ń jó ní Ṣakí Bọ́lájí Gbẹ̀ngùsẹ̀ o. Ó lè ń já ní Ìbàdàn ní ilé Olúyọ̀lé ya. Ìwọ̀fà ìwí tó ń bẹ l'Ádó Èkìtì. Ló bá ń pariwo ló sọ pé ajé wọ̀ mí. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ wípé níbo sí ibo ni táriwo fi pọ̀ bẹ́ẹ̀ yẹn. Rẹ́kọ̀dù Pàṣọ bá èmi lórí Fuji ní Pàṣọ àti King Sule Àlàó Malaika ó yàtọ̀ síra wọn. Alhaji Sule Àlàó Malaika wọ́n náfààní láti gbórin wọlé sí àwọn ibì kan. Ìyẹn ló ń pè láyìn ní kí ayé ní Ìbàdàbọ̀. Straight forward ní ti Alhaji Pàṣọ. Mo ti lọ síwájú mo ti lọ. Mo ti jẹun lọ mo ti lọ. It's my way my way my way. It's my life oh you can't stop it. Orí ló mọ̀ o. Èmi Adisa Gbẹ́ngùsẹ̀ kọrin kọrin. Iṣẹ́ gẹrígẹrí àti iṣẹ́ Fuji iṣẹ́ tó papọ̀ ni. Mi ò gbélé rí o. Báwo ló ṣe papọ̀? Àlejò olórin ńlá kan la tún ní lórí ètò yìí lónìí. Iṣẹ́ àtìyà bá ń ṣẹ́ ní láṣẹ́jù ó tẹbí tará ló ń kọni lọ́mọ. Àsìkò ibi là ń jẹun sí. Torí tẹ́bí bá pani lápájù ó àwòrán ló ń já sí. Sátìrà mọ́ ni ìyànba kó dákun fìgbà yíyẹ wá o. Màmá jẹ ń já mọ́lẹ̀ màmá jẹ ń ra máyé. Igi kan bẹ́ẹ̀ tí mo mọ̀ nínú igbó. Ajé ló ń so ògùngùn ní sọ. Èdùmàrè dákun màmá fún wa ní gbódìdí sán. Sátìrà mọ́ ni tọ́wá sọ́nà ká lè rájẹ jẹun. Torí ẹni tọ́lọ́run bá fún ní gbódìdí sán o. Tó bá ṣiṣẹ́ kò ní rèrè jẹ. Ṣẹ́rí tó bá tún wá rèrè jẹ o. Èrè yóò ní bá délé. Tó bá tún wá bá délé. Èrè yẹn ò ní ìwúlò fún o. Àwọn ìjà tọ́lọ́run tún fún ní gbódìdí ṣá o. Irú wọn ló ń lọ sí ilé ẹ̀kọ́. Wọ́n á náwó títí ṣùgbọ́n kò ní fònà o. Ẹni tọ́lọ́run tún fún ní gbódìdí ṣán o. Ìyẹn lẹni tó láyà sílé. Tó ṣeun tó yẹ kọ́kọ́ ó ṣe fún ìyàwó. Ṣùgbọ́n ṣáyí iṣẹ́ ò yọ. Wọ́n ń lóyún dálẹ́rí. Débi tí wọ́n máa bímọ ṣẹ́rí iṣẹ́ Ọlọ́run mi o. Lèmi ṣe wá ń gbàdúrà pé o. Àtẹ̀mí àtẹ̀yìn tá ń gbọ́rọ̀ mi o. Sátìrà máa nìyàn bá. Ó má fún wa ní gbódìdí ṣán. Ọlọ́run má fún wa ní gbódìdí ṣán. Ẹ jẹ́ ká jọ ṣàmì àṣẹ. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ Fuji gangan? Iṣẹ́ Fuji tí mo ṣe bẹ̀rẹ̀ sà. Ó kù díẹ̀ kí n kó ní school ní primary school. A fẹ́ ṣe ayẹyẹ kan tí a máa fi ń dágbére pé a fẹ́ kó ní school. Ó dẹ̀ tuntun gbà yẹn rárá èmi àtàwọn èèyàn mi kan nínú school wa àti máa ń practice. Àwọn kan máa lùlù èmi máa focus orin. Àṣà àwọn tíṣà wa ń wò wá wọ́n ń pè ẹni ní Mr. Ọlọ́pàdé. Wọ́n ṣe wá ní ó dá ìwọ lágbájá lọ pé ẹni báyìí ṣe bóun ló ń lead orin fún yín. Kó wá kọrin kó wá entertain wa. Bí láti school yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ń pè ní Methodist Primary School Àgókò Abẹ́òkúta. So láti school ní ìmísí orin ti wá fún yín. Bẹ́ẹ̀ ni sà. Olórin wo lẹ wá tẹ̀lé ta lè sọ pé jọ̀gá yín? Àwọn olórin tí mo tẹ̀lé pọ̀ o ṣùgbọ́n olórin tí mo tẹ̀lé tó jọ̀gá mi gangan òun ni King Sule Àlàó Adékúnlé Malaika ọmọ olówó òdòrò tí ò ní bàjẹ́ fún láéláé kò ní bàjẹ́ fún everybody wa o. Màlá ó ṣe Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó ṣe Ọlọ́run o. Ó ṣe Ọlọ́run o bójú mi jẹ́. Ó ní ìgbà kan lèmi forí ru speaker. Ó pọ̀. Mo wá dúpẹ́ fún Ọlọ́run. Ó ṣe Ọlọ́run o bójú mi jẹ́. Ìgbà kan lèmi ń wọ́wọ́ ṣàǹwíà. Wọ́n ṣàǹwíà yẹn ó túmọ̀ sí wípé nígbà yẹn àwa náà ṣe rí. Tá a bá fẹ́ lọ ságbo ńgbà yẹn aṣọ tá a bá wọ̀ lọ tá a bá fi kórin iṣẹ́ lọ ságbo aṣọ yẹn náà la tún máa sáré padà wá sílé. La tún máa wá sáré fún around 1991. 91 kẹ. 92 ọ̀hún ni nǹkan tí mo sọ. Rẹ́kọ̀dù Pàṣọ bá èmi lórí Fuji ni. Mi ò gbọ́. Rẹ́kọ̀dù Pàṣọ recognition tó kọ́kọ́ jáde sà ní 1993. Ó bá mi tí mo ti ń kọrin káàkiri wọ́n ti ń pè mí lólórin. Mo dẹ̀ tún tẹ̀lé àwọn tó jẹ́ àwọn ọ̀gá mi. Mo ń bọ̀ sà níbo lẹ wà ń gbà yẹn? Àwọn olórin tí mo mọ̀ tó wà ń gbà yẹn tí wọ́n jẹ́ àwọn àgbà ni wọ́n jẹ́ sí wa. Mo rántí Sẹ̀míù Sáfẹ́sẹ́. Ok Sáfẹ́sẹ́ Sẹ̀míù. Alhaji Shefiu náà tí wọ́n ti tọ́pù gbogbo ìgbà yẹn. Aṣípòrò Kàràṣì ní Ṣàpọ̀n. Aṣípòrò Kàràṣì Àrẹ̀mú ní Ṣàpọ̀n. Okay. Ọlọ́run bá mi fọ̀run kẹ́ wọn. Àmín. Alhaji Àdìó mọ̀rún fún ebi. Tọ́lá ní yọ̀ sí yọ̀. Àwọn dádì wa.
Musiliu Tùsánbọ̀ ní Àdátán ọba Tutuye wọ́n pẹ̀ ẹ̀gbọ́n kan náà ní Pẹ̀kínsìn lókèje òun bíbá ẹ̀. Pẹ̀kínsìn Pẹ̀kínsìn wọ́n ti wà lẹ́kọ̀ọ́ sí Adéwálé Pẹ̀kínsìn ní Abẹ́òkúta bíbá yìí àti Ṣeun Sìrómà Ọlọ́run fọ̀run káwọn náà wọ́n ta fóònù ní Ṣàpọ̀n gbà yẹn bẹ́ẹ̀ni mi ì gbọ́ apéké ń gbà yẹn mi ì tí gbọ́ ń gbà yẹn mi ì tí gbọ́. So 1991 tẹ wá bẹ̀rẹ̀ yẹn báwo lẹ ìrìn àjò yẹn ṣe wá bẹ̀rẹ̀ báwo lẹ ṣe wá dọ́dọ̀ Malaika. mi ì tí gbọ́ Malaika rárá. Ìdí tí mi dẹ̀ sì ṣe gbọ́ Malaika ni pé ṣe mọ̀ pé industry ta wà yìí tó bá ń kọrin jàwó kó lọ tó bá ti ṣe rẹ́kọ̀dù tó bá tún wá ṣe rẹ́kọ̀dù yẹn náà tí Ọlọ́run ò tètè fi àmì sí ọ̀tọ̀ làwọn tó máa gbọ́. Alhaji Sule Àlàó Malaika wọ́n lè ti máa ṣe rẹ́kọ̀dù gbà yẹn o so mi ti gbọ́ rẹ́kọ̀dù Malaika gbà yẹn Pàṣọ là ń gbọ́ tó bá ti wá play ní Gateway tó bá wá play ní Gateway Hotel wọ́n dé láti Mecca tí wọ́n lọ tó wá sí Sport Club bẹ́ẹ̀ so mo láǹfààní láti lọ síbẹ̀ èmi àti ọ̀gá mi kan wọ́n ń pè ní Mọ̀rúfú Onírú àwọn yẹn náà mo ti ń gbọ́ wọn ní gbogbo gbà yẹn náà Mọ̀rúfú Onírú dé ìlú ọ̀gá mi lọ́jẹ́ Ilé Àdìsá àwọn ọ̀gá mi lọ́jẹ́ Apéké Sule kò kì í ṣọ̀gá mi èèyàn mi ni ọ̀rẹ́ mi ni. Jákò sí ńkọ́. Jákò sí àwọn ọ̀gá mi nìyẹn àwọn ọ̀gá mi lọ́jẹ́ Calypso àbúrò mi nìyẹn kò kì í ṣọ̀gá mi. So ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ rẹ́kọ̀dù Alhaji Sule Àlàó Malaika mo rí i pé ó tún yàtọ̀ sí Pàṣọ tá à ń gbọ́. Ìyàtọ̀ tèmi rí ń bẹ̀ ni pé Alhaji Sule Àlàó Malaika wọ́n náǹfààní láti gbórin wọlé sí àwọn ibì kan ìyẹn ló ń pè láyìn ní kí ayé ní ìbádàbọ̀. Alhaji Pasuma náà ní o àwọn King Sule Àlàó Malaika tó bá fẹ́ sáàtì orin ìbà lọ́wọ́ aláwọ̀ sáàtì o aláìlúwa mi o bàbá Adéwálé o wọ́n á fìlù yẹn sí gẹ̀gẹ̀dí wọ́n lo àwọn style àwọn orin ayé àtijọ́ àwọn orin àgbà wọ́n yí síbẹ̀ wọ́n dẹ̀ tún ní tùǹgbà tó tún máa move èèyàn straight forward ní ti Alhaji Pàṣọ straight forward ní o ṣùgbọ́n àwọn náà wọ́n jẹ́ àgbàwo tí wọ́n máa yí nìké náà tí wọ́n máa yí ní padà Malaika máa ń wọ àwọn nǹkan kan yẹn làwa náà rí lára wọn. Ṣẹ̀fíù ńkọ́. Àgbà bàbá àgbàlagbà pílà ọ̀gá pátápátá gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n ń wọ everything pátápátá. kí ló dé tẹ́ fi Ṣẹ̀fíù lẹ̀ l'Abẹ́òkúta tó wá dọ́dọ̀ Malaika lẹ lọ lẹ́kọ̀ọ́. Kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ oníkálukú ló ní mẹ́ńtọ̀ títí ẹ̀ tọ́lọ́run ti kọ́ ọmọ látòde ọ̀run. Àwọn èèyàn kan máa rí i pé ẹnìkan láìkẹ́ ẹnìkan kò láìkẹ́ ẹnìkan irọ́ gbogbo olórin ni mo láìkẹ́ pátápátá níbi tí mo tún láìkẹ́ olórin dé olórin kan wà kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ wọn Ṣómólú ni wọ́n wà wọ́n pè ní Sule Alani wọ́n ti dolóògbé mo tún láìkẹ́ wọn torí. Okay, now báwo lẹ ṣe bẹ̀rẹ̀ sí develop díẹ̀. bàtà wa tí school yẹn lọ tán tí a bẹ̀rẹ̀ secondary tá a lọ secondary àṣà ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ gbà tó wáyà mo rò pé kí ni mo dẹ̀ tún fẹ́ ṣe o mo lọ sọ́dọ̀ ọ̀gá mi kan ọ̀gá mi yẹn bá mi sàlù ni wọ́n ṣe torí pé fújì yẹn wù mí láti kọ́ náà ni mo ṣe lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi tí mo sọ yìí torí gbòòrò làwọn. kí ló ní fújì ń wá lọ́dọ̀ bá bí ń sàlù. Iṣẹ́ yẹn papọ̀ iṣẹ́ gẹrígẹrí àti iṣẹ́ fújì iṣẹ́ tó papọ̀ ni. mi ò gbélé rí o. bẹ́ẹ̀ ni sà. báwo ló ṣe papọ̀. ìdí tó ṣe papọ̀ ni pé aláwọ̀kọ́ tẹ bá rí i pé àwọn bábí sàlù tó ṣe máa ń dírẹ́sì inú ọ́fíìsì wọn tá a bá wọ ọ́fíìsì àwọn onífújì náà kò fi nǹkan kan tó fi ń yàtọ̀ ńbẹ̀ ju clipper tí àwọn máa lò pẹ̀lú gíláàsì táwọn máa gbé síwájú àti tẹ̀yìn ọ̀tún wọn máa dírẹ́sì ẹ̀ ó máa dùn ún rí dáadáa àti mo wá rí pé ẹni yẹn ó ní packaging King Barbing Salon ni wọ́n pe níbo lọ́dọ̀ wọn ní ìyànà irun bèbí báyìí ní ṣáìdì òkèjì wọn ní àdúgbò mi bíi náà. ìgbà tí mo dọ́dọ̀ wọ́n dẹ̀ máa ẹni yẹn kẹ̀ ó máa ń kit up gan ó máa ń neat òun náà dẹ̀ máa ń láì kọ́ ọmọ kékeré neat ìgbà tó dẹ̀ rí mi ó ní ó ti kọ́kọ́ bá mi pàdé lágbo lọ́jọ́ kan mo wá lọ síbẹ̀ bó ṣe rí mi ló ní Gbenga kúkú máa bọ̀ lọ́dọ̀ mi iṣẹ́ orin tó náà fẹ́ ṣe yẹn tó ibi tí mo ti rí ẹ̀yẹn tó rá a níbi kan tá a máa ń play jump lókèje ò tipẹ́tipẹ́ lábẹ́ igi níta Ògbóni ibẹ̀ ni mo ti di ibẹ̀ náà Ọlọ́run ti
bọ̀ nígbà tí mo wá dọ́dọ̀ bọ̀dà Sule yẹn ó mọ àwọn tó já àwọn ọ̀gá mi lólórin ní Òkèjè Òǹbí Ọlọ́run bá mi foríjì Àkànmúlàrẹ́dò ọ̀gá mi òun ni ó mọ ẹnìyẹn mo wá bá wọn sọ̀rọ̀ pé ẹ jẹ́ kí n kúkú máa tẹ̀lé ọ̀gá mi yìí tí n bá tún tẹ̀lé wọn èmi náà máa tún ní ìmọ̀ sí Ọlọ́run ti fún mi lẹ́bùn tẹ́lẹ̀ o torí pé ẹ̀bùn lórin kíkọ wọn kì í kọ́ṣẹ́ orin ṣùgbọ́n o gbọ́dọ̀ ní ìmọ̀ sí síwájú Ọlọ́run dẹ̀ ṣe mí léèyàn kan tó ga sílẹ̀ dáadáa mo ga sílẹ̀ dáadáa so mo ṣàkọ mo fojú sí bábísàlù yẹn mo mọ̀ gan mo sì mọ̀ dọ̀la mo sì mọ̀ dúdúdúdú bọ̀ tí n bá ti wá fẹ́ gẹrun fún èèyàn tó dàgbà bí irú yín báyìí sà àga ṣí àbí àwọn ìpèkù yẹn lọ́ba ni mo máa dúró lé lórí mo máa fi ti ẹsẹ̀ tí mo máa fi gẹrun yẹn ó ṣàrí pọ́gbọ́n yẹn wà lórí mi ó kọ́kọ́ pe làrẹ̀dò yẹn tó jọ́gá mi yẹn pé ọmọ yìí òun náà nẹ́bùn òní ó máa tẹ̀lé ń lọ sí pàtí ó rí i pé mò ń ṣe dáadáa ń bẹ̀ wọ́n pe ẹnìkan náà ní bọ́dà jẹ́lé jàǹbá kàràṣì ó ṣá láti bẹ̀ lọ ṣá ni mo ti move pẹ̀lú àwọn ènìyàn. kí ló wá gbé yín dọ́dọ̀ Malaika. orin kíkọ yìí náà ló gbé mi dọ́dọ̀ Malaika ní 2008 mò ń gbọ́ alfat kan lórí rédíò ọjọ́ kejì túnú àwẹ̀ lọ́jọ́ yẹn bọ́ sí Alhaji ṣóńṣògìrì ṣò àwọn lọ́dún ní program yẹn lọ́dún yẹn èèyàn ṣẹ̀fí Àlàó dẹ̀ ni wọ́n Alhaji ṣẹ̀fí ò sí ilé wọ́n wá pe Malaika àti Sunny Melody yẹn London base náwọn wọ́n á gbá alfat yẹn Mákindé Fásunlé dádì mi tí ó ní bàjẹ́ fún ọ láéláé àgbáwo sínétọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó nà látakò àwọn ni wọ́n lo alfat yẹn lórí program wọn lọ́dún tí mò ń sọ yẹn 2008 so mo gbọ́ program yẹn nìyẹn ọjọ́ kejì ìtùnú àwẹ̀ yẹn bọ́ sọ́jọ́ Friday lọ́dún yẹn 2008 èmi dẹ̀ ní plane sátidé ẹ̀ mo wá wò pé jẹ́ kí n lọ sí program yìí a lè sọ nígbà tó London máa fò tó mo dé program yẹn láti Olúgbadé bíi pé Mákindé Fásunlé ti ń retí pé kí n dé program yẹn ni àwọn èèyàn ti máa ń sọ pé mo ohùn mi jọ Malaika bí Mákindé Fásunlé ṣe rí mi báyìí ọkọ ni ọmọ tó jọ màlá gan lóde yìí o ọmọ tó jọ màlá lóde yìí o nǹkan kan ó dájú pé màlá gangan ti wà ní àràǹdì nìyẹn wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo èèyàn dájú bòmí ní on stage yẹn mo ṣàdúró mi mo dúró lórí ọwọ́ mi wọ́n wá pe Sunny Melody perform títí wọ́n wá ní kí Malaika tó dé o ẹ jẹ́ kí ọmọ kan wọ́n wá play bí o ọmọ yẹn ó fohùn jọ Malaika o bí mo ṣe gba máìkì nìyẹn àwọn boys Sunny Melody yẹn wọ́n dá wọn dúró pé kọ́ máì tí wèé kó lórí stage mo ṣe gba máìkì yẹn mo bẹ̀rẹ̀ sí ní play nìyẹn àṣé bẹ́ẹ̀ mi ṣe ń play lọ yẹn Alhaji Sule Àlàó Malaika wọ́n ti wà ní dressing room lókè tèmi ò mọ̀ èmi ń play lọ́n tèmi mò ń play lọ́n tèmi ó wá bọ́kẹ́sí time tí bóyá ti torí tèmi lọ́n ṣe wá jáde ní omi ìlé sọ wọ́n ṣá jókòó bẹ́ẹ̀ ṣe jókòó yìí wọ́n jókòó pẹ̀lú àwọn èèyàn wọn jókòó wọ́n gbọ́ nǹkan tí mò ń kọ́ wọ́n gbọ́ nǹkan tí mò ń kọ́ ó dẹ̀ kan náà báyìí wọ́n kàn dìde ni wọ́n kàn gbègbè ìdáde ni gbogbo gbà yẹn bóyá bíi bébè 100 naira yóò ṣì ń tọ́pù gbà yẹn dáadáa bíi 100 naira 200 wọ́n kàn gbègbè yẹn jáde náà bẹ̀rẹ̀ sí ní ná fún mi ìyẹn ló wá mú orí àwọn tó tún wà lágbówó àwọn yẹn náà kan tó bò mí ni wọ́n náwó yẹn fún mi gan lórí pé mi náà inú mi dùn gan bó ṣe rí mi látọjọ́ yẹn ni wọ́n ti rò pé ọmọ yìí àṣà lọ nǹkan yẹn lọ wọ́n tún wá play ní Gbenga carnival wọ́n tún wá play carnival bí ẹ̀ẹ̀mejì mo tún yọjú sí wọn bẹ̀ mo tún dọ́dọ̀ wọn bẹ̀ ẹlẹ́nkejì tó wá yẹn torí bí ẹ̀ẹ̀mẹ́ta ló wá play Gbenga ẹlẹ́nkejì tó wá yẹn ló gbé máìkì fún mi àti bẹ̀rẹ̀ ló ti fọwọ́ mi sókè ìyẹn King Àlàó Malaika Sule wọ́n yìí fọwọ́ mi sókè nìyẹn pé ọmọ yìí Malaika rè o Malaika níyò ẹ̀yin tèmi lẹ́gbàá Malaika níyò wọ́n yìí fọwọ́ mi sókè láti gbà yẹn níbẹ̀ nìyẹn. tí n bá dárin omi lé náà bàbá oníbàṣìtì o ta ló máa bá o ó pé tí o bá mọ́nà kó jẹ́ ẹ lọ lẹ́sibí kan kó yẹ máa dá pàdé níbi táwa bá ń kọrin ẹwà àwọn àríjó bọ́ ṣe ń jó bọ́ ṣe ń jó àní ẹwà àwọn àríjó bọ́ ṣe ń jó sẹ́ bọ́ ṣe ń jó gbogbo wọn sọ pàlùjó èyí àtọ̀ bọ́ ṣe ń jó. ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ tí mo ṣe 2013. kí lẹ pe táìtù lẹ̀. Foundation ibẹ̀ ni mo ti kọ bìṣẹ́ àti yàbá ń ṣẹ́ni láṣẹ́jù o tẹ̀bí tara ló ń kọni lọ́mọ
tí mo tún wá sọ pé abẹ́ ò wá bá mi gbọ́rọ̀ kan ní ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ jọ̀wọ́ ẹ bá mi gbọ́rọ̀ kan Kasinati ẹ bá mi gbọ́rọ̀ kan ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àyàn múra ó fẹ́ lọ́jọ́ níbi tádìí ẹ̀ jókòó sí adìyẹ gan ṣeré ẹ̀tẹ́ ó lóun fẹ́ lọ dárin kọ̀lọ̀kọ̀lọ̀ wà lélẹ́gbẹ̀ẹ́ òun o kọ̀lọ̀kọ̀lọ̀ wà lélẹ́gbẹ̀ẹ́ òun o tó ń fẹ́ lò ṣẹ́tìrì iná ń jó ní Ṣakí Bọ́lájí Gbẹ̀ngùsẹ̀ o ó lè ń já nìbàdàn ní ilé Olúyọ̀lé à ìwọ̀fà ìwí tó ń bẹ ládò Èkìtì ló bá ń pariwo ló sọ pé ajé ọ̀mí ẹ bèrè lọ́wọ́ ẹ̀ wípé níbo sí ibo ni táriwo fi pọ̀ bẹ́ẹ̀ yẹn ìyẹn la kọ nínú foundation iná ń jó ní Ṣakí iná ń jó ní Ṣakí Bọ́lájí Gbẹ̀ngùsẹ̀ ó lè ń jà nìbàdàn nílé Olúyọ̀lé ìwọ̀fà ìwí ó ń pariwo ìwọ̀fà kí ni ìwọ̀fà èwì bó lè wí wọ́n ń pè ìlú kan ní èwì nínú Ọ̀yọ́ state náà ló wà. ok ìyẹn wá ní kí ló ṣubú tẹ̀ mú kí ló fa ìwọ̀fà èwì nǹkan tó fà á ni pé tá a bá ti ń ṣe rẹ́kọ́ọ̀dù bẹ́ẹ̀ yẹn ẹ sà a gbọ́dọ̀ fi àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ sínú. èwo ni second record yín. second record mi Fuji hip hop ni bọ̀ mo ṣe ní track ni. ẹ tún kọ Fuji hip hop ni. nígbà tí ó fẹ́ rí bákan táwọn hip hop fẹ́ gba Fuji. ẹ̀yin náà bá ní ká tètè múra sí o. òun náà la bá wò pé káwa gbọ́ tún tí mo fi kọ́ ni pé Àdìsá Gbẹ̀ngùsẹ̀ ló sọ pé Fuji hip hop láyé ń jó jalolo jalolo Fuji hip hop láyé ń jó Àdìsá Gbẹ̀ngùsẹ̀ ló sọ pé Fuji hip hop láyé ń jó jalolo jalolo Fuji hip hop láyé ń jó jalolo jalolo wọ́n jó nílùú London Gbenga wọ́n jó l'Amẹ́ríkà Bọ́lájí ní Canada wọ́n jó ní Nàìjíríà wọ́n jó Gbẹ̀ngùsẹ̀ Bọ́lájí Àdìsá Gbẹ̀ngùsẹ̀ ló sọ pé Fuji hip hop láyé ń jó jalolo jalolo Fuji hip hop láyé ń jó jalolo jalolo rapping náà wà ń bẹ mi àti Pàdé lájọ ṣe. ẹ wá ní third record. third record ni ìtọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ń ṣàánú mi báyìí tí mò ń ṣe. ìrírí yín gẹ́gẹ́ bí onífújì ẹ jẹ́ ká mọ àwọn ìrírí tẹ́ ti ní nídìí iṣẹ́ fújì. ní 2008 tí mo sọ yìí ibi tí ogun ti bẹ̀rẹ̀ nìyẹn tí mo sọ pé mo kọ́kọ́ pàdé Malaika yẹn bóyá ó ṣe sábàbí ara wọn ni ṣùgbọ́n interview program kan. Adéwálé Kọ́ńtà. wọ́n ní iṣẹ́ ni. iṣẹ́ ni. ó ti wà lórí YouTube náà. iṣẹ́ ni o. 2008 yẹn ni ogun yẹn ti bẹ̀rẹ̀. mo ń bọ̀ ṣé ká sọ pé ọdún tẹ́ pàdé Malaika lógún bẹ̀rẹ̀ ni. ọjọ́ kejì ẹ̀ gangan ni. ọjọ́ yẹn bọ́ sọ́jọ́ Friday tí mo pàdé Malaika àjọ kọrin mọ́jú. àjọ kọrin mọ́jú. mo dúpẹ́ fọlọ́run. ọjọ́ kejì. ọjọ́ tí mo ti pàdé Malaika. Sule Àlàó Malaika. àìtúnlá pé àjọkọ Sule Àlàó Malaika wọn kọ́ ni wọn kọ́ o. mo mọ̀ àwọn àtọ̀dọ̀ wọn kọ́ lógún ti bẹ̀rẹ̀ ọjọ́ wọn kọ́ o. but ìgbà tẹ́ ti pàdé Malaika. ọjọ́ tí mo ti pàdé Malaika ọjọ́ kejì ẹ̀ gangan lógún ti bẹ̀rẹ̀. nǹkan yẹn ti bẹ̀rẹ̀. ṣe mọ̀ pé mo kọ́kọ́ sọ pé lọ́jọ́ tí Malaika wá play yẹn ọjọ́ yẹn bọ́ sọ́jọ́ Friday ọjọ́ Saturday ẹ̀ mo dẹ̀ ní play party ni o bá ṣe lọ play ní party yẹn lọ́jọ́ kejì nìyẹn a dẹ̀ play tán torí gbogbo gbà yẹn ayé dáadé gan gbogbo bí tá a bá ti play by èrò àtẹni tá a pè àtọ̀wọ́n tá a pè wọ́n máa wá bá ṣe play tán àti play tán àwa ti kó ń bẹ̀ but kọ́ tẹ́mi kan notice lágbo yẹn ni pé mo ní pé kó tó di pé a play tán ẹ̀gbọ́n bàbá ọlọ́mọ ta play fún yẹn ìgboro lòun náà òun àti àwọn ìgboro tó wà lẹ́yìn tó máa ń dúró sẹ́yìn agbo mo ní tọ́wọ́n àti ẹ̀gbọ́n bàbá ọlọ́mọ yẹn ti ń fúnra wọn lóhùn tó ti ń jọ ń sọ̀rọ̀ síra wọn káwa tó play tàn pátápátá mo ṣáà fẹ́ẹ̀lì sọ pé torí ọ̀rọ̀ yẹn lèmi ṣáà rí tí mo dẹ̀ ti wo aago pé mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe by time tí ó ti ń against mi kí n máa lọ kí n dẹ̀ pé onímọ́tò tó máa wá bá wọn kó irinṣẹ́ ń bẹ̀ kó wá kó mo kàn stop ni by tí mo stop yẹn tán ṣáà mo ṣáà rí pé ìjà yẹn bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí wọn fúnra wọn lóhùn yẹn gan ìgbà tí mo kó ń bẹ̀ mọ́tò tí mo pè kókó wá kó irinṣẹ́ by time tí mọ́tò yẹn máa fi wá kó irinṣẹ́ wọ́n ti jà lágbo gan tó ti gúnra wọn gan tó ti fa wàhálà gan mo wá òkè bí yàgbà tí ọwọ́ àwọn ẹ̀gbọ́n bàbá ọlọ́mọ yẹn ò tó àwọn area boys yẹn bọ́n ṣe wò pé bóyá èmi ni onífújì ni àwọn ènìyàn tẹ̀lé wá bọ́n ṣe kanra mọ́ irinṣẹ́ ta lò nìyẹn ba ògbó irinṣẹ́ yẹn jẹ́ wọ́n bàjẹ́ kanlẹ̀ pátápátá wọ́n jí slave bí méjì lọ jẹnẹrétọ̀ gan wọ́n fẹ́ jí bọ̀tọ̀ la pé ibi tó ẹnjìníà yẹn ti lọ tọ́jú jẹnẹrétọ̀ yẹn sí èmi tí mo dẹ̀ kọrin kẹ̀mí ò mọ nǹkan kan
mo ti lọ sílé fẹ̀rẹ̀ ní onírinṣẹ́ yẹn wá pè mí pé hello ṣé mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lánàá níbi tí mo ti play. Mo ní kí ló ṣẹlẹ̀ sà. Wọ́n ní wọ́n ti bà gbogbo irinṣẹ́ òun jẹ́ o, gbogbo irinṣẹ́ òun ló ti bàjẹ́, gbogbo ẹ̀ ló ti dànù, gbogbo ẹ̀ ló ti gún, ló ti bà gbogbo ẹ̀jọ́ jí slave méjì lọ. Ìwọ Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Agbo tí mo ti pè é pé kẹ́ lọ kó irinṣẹ́ dọ̀rọ̀ ọlọ́pàá gan-an débi pé mo sùn bí tìmọ́lé bí ọjọ́ bíi mẹ́ta. Bọ̀tọ̀ lọ pé orí wà lẹ́yìn yàn pẹ̀lú owó. Táwọn onírinṣẹ́ yẹn wá bẹ̀rẹ̀ sí ní bá mi fà, wọ́n bá gbógun. Ṣé mọ̀ pé àwọn onírinṣẹ́ Abẹ́òkúta wà kẹ̀ ẹnu wọn tight, kò dẹ̀ ń ṣe Abẹ́òkúta nìkan. Ṣé mọ̀ pé wọ́n ń ṣe mítìnì ẹnu wọn tight. Bí 1.5 years ni mo fi nọ́ọ̀sì ẹ̀. Ọdún kan àbọ̀ òun ni mo fi nọ́ọ̀sì ẹ̀ débi pé wọ́n gbé embargo lé mi. Wọ́n kọ lẹ́tà káàkiri. Dé Ṣàngó ni. Sẹ́yìn ò lè lọ gbaniṣẹ́ lẹ́kọ̀ọ́ ni. Wọ́n ti kọ lẹ́tà dé Ṣàngó, kọ lẹ́tà dé Ṣàgámù, mọ̀ pé under Ogun State. Báwo mo ṣe fẹ́ lọ gbaniṣẹ́ láti Èkó wá s'Abẹ́òkúta ìlú náà gbà gbogbo gbà. Lẹ́yìn yẹn mo lọ ságbo kan náà lọ́dún yẹn. Ní lẹ́yìn yẹn pátápátá ni o. Mo ìdàgbò yẹn báyìí èèyàn kankan wà from nowhere. Ó wá náwó sí mi ní ó lóun náwó sí mi lápò. Mo dẹ̀ ti pawó àpò gan. Ní gbogbo ọdún mo ti pawó àpò gan. Àṣé bóun ṣe náwó sí mi lápò yẹn, bóyá bẹ́ẹ̀ mi ṣe òpó náwó sí mi lápò yẹn, ó ń fi kawọ́ méjì, ó ń fi kó owó àpò mi. Mo ṣàwò pé owó tó wà lápò mi ju nǹkan tí ó wà níbí báyìí lọ, kẹ́ni tó wá náwó fún mi. Mo wá ṣọ dáadáa. A tún lọ báyìí o, ó ti yé a tún lọ o, a tún fi style padà wá. Ìgbà tó wá fẹ́ padà bọ̀ yẹn mo ti wá ṣọ, mo kàn dìímú lọ́wọ́ ni. Mo kàn bá owó tó ti wá, ó fẹ́ wá kó gbogbo ètò kù. Mo kàn bá gbogbo owó yẹn tó lọ́wọ́ ẹ̀ ni mo kàn yá ṣé ti rí ṣé èèyàn tó dáa. Kí ló dé ẹ náwó fún mi lágbo, ẹ tún fi kó owó àpò mi. Ló ṣàjà ságídí kinní kankan. Àṣé àwọn area boys náà, àwọn èèyàn àwọn boys kan ti ń ṣọ́ lẹ́yìn yẹn. Wọ́n ṣe gbà mọ́ mi lọ́wọ́ nìyẹn, gbàgbà gbogbo gbàgbà. Bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní nà nìyẹn. Wọ́n ṣàṣe léṣe gan. Mi dẹ̀ ti wò pé nǹkan yẹn tẹ̀ ti lọ bẹ́ẹ̀. Bó ṣe di bí ọjọ́ kẹta, mo dẹ̀ ṣe business machine gbogbo gbà yẹn, ayé lè fún ibi tí mo ti ń fọ machine yẹn lọ́wọ́ báyìí. Bí ọlọ́pàá ṣe dé nìyẹn láti bàrà. Pé ẹni tó nà lágbo ẹ láti bẹ̀ lọ́rọ̀ ó tún dọ̀rọ̀ ọlọ́pàá. Mo tún lò bí ọ̀sẹ̀ bíi méjì ní bàrà lórí ẹ̀. Ọ̀nà tá mi pa gan gbogbo ẹ̀, gbé machine lọ, gbé gbogbo everything lọ, kọ́ àwa bíi mẹ́rin, èmi manager mi gbogbo wọn. Ìjọ́ ò lẹ ti rí Malaika gbẹ̀yìn? Mo sì rí wọn ní láìpẹ́ yìí tó wá play fún wa ní púpọ̀. Ok, nígbà ọdún fa. Bẹ́ẹ̀ ni àjọṣe show yẹn. Ṣé Malaika máa ń gbére fún yín? Wọ́n máa ń gbére fún mi, but eré tó máa ń gbé fún mi bí kó jẹ́ bí side ọ̀dọ̀ wọn lẹ́kọ̀ọ́ lọ́hùn. Wọ́n sì gbére kan fún mi ní oṣù tá a lò kọjá lọ́hùn yẹn, Tóyìn bus stop ní ìjú ṣàgà. Nínú gbogbo ní fújì tó wà ń sìn ta lẹ láìkì? Gbogbo ní fújì ni mo láìkì jù. Bọ̀tì kan máa jù kan lẹ́yìn náà ti sọ. Sule Àlàó Malaika ni mo láìkì torí tí bá fẹ́ gorí stage wọn kò hàn yẹ̀ mí lọ́wọ́ wò, kò sẹ́ni tó máa. Mo fẹ́ lè sọ pé mo ti di band boys wọn. Ọ̀rọ̀ Táyé Currency àti Pasuma kí lẹ rí sí? Ọmọ àti bàbá lọ́jọ́ ń jà. Ṣùkà gbà pẹ́yìn àti Malaika náà ẹ sì lè jà. Àwọn àti ẹnu èṣù nágbára, ṣùgbọ́n tí gbogbo àtẹ̀ṣù bá gbógun ẹ̀ dé, èèyàn máa fọkàn ẹ̀ dàbọ̀ ni. Ṣé ẹni tí ó bá ń báyàn jà gọgọgọgọgọ, òun ló mọ nǹkan tí ó wà nínú òun tóun fi ń báyàn kan jà. Ọ̀rọ̀ yẹn ò yé mi. Currency òun ló mọ nǹkan tí ó ń gbé òun nínú sí Alhaji Pasuma. Àwọn lọ́jọ́ mọ ibi tí nǹkan tèmi ṣe sọ pé kò ṣe mọ̀ pé kò sẹ́ni tó rí di wọn, kò sẹ́ni tó mọ ọjọ́ wà láti ilẹ̀ ni. Mo fẹ́ lè sọ pé Alhaji Pasuma àwọn gan ló jẹ́ kémi mọ Táyé Currency. Mo ti máa ń gbọ́ Currency náà dáadáa o, mo ti máa ń gbọ́ but Paso àwọn ló jẹ́ kí even gan bí tí mo lè sọ pé gan Paso gangan ló jẹ́ kí n dá Alhaji Sule Àdìó àtàwẹ́wẹ́ mọ̀. Àwọn ló jẹ́ Paso ló jẹ́ kí n dá àwọn èèyàn tó ti tara wọn dìde tí wọ́n pọ̀ tí Ọlọ́run ti lò, ṣùgbọ́n ìtìjà bá ti wáyé èèyàn ò mọ ibi tíjà ti ń bọ̀. Mo ti lọ síwájú, mo ti jẹun lọ, mo ti lọ. It's my way, my way, my way. It's my life, oh you can't stop it. Orí ló mọ̀ o. Èmi Adisa Gbenga kọrin má kọrin là, kọrin má kọrin lówó, kọrin má kọrin là, kọrin má kọrin lówó. Music is my foundation, it's my foundation. Music is my foundation, it's my foundation.
ọjọ́ ti pẹ́ tí n ti ń bà bọ̀ o orin gan ò lè sọ fún mi pé ó dàbọ̀ o orin lọ́nà mi ò lè béèrè lọ́wọ́ mọ́ mi ọba aládé sọmọ ti jẹ́ kí n mọ̀ pé ràwọ̀ mi ṣì máa tàn for naija gan wọ́n ṣì máa mọ̀ d'Amẹ́ríkà gan wọ́n ṣì máa gbà my mommy tell me go on wọ́n ní kí n máa kọrin yẹn lọ pé kò ní í ṣe wù my daddy tell me not to stop mo ń ṣàyè lọ nígboro wọ́n sanwó mi tá a bá délùú London wọ́n á sanwó mi music is my foundation. It's my foundation. You are a good composer. Music is your foundation. Bẹ́ẹ̀ni ẹ wá fi bábà sí. ẹ mọ̀ bẹ́ẹ̀ ní bábà àti fújì. Ibẹ̀ yẹn ni mo fi bẹ̀rẹ̀ láìsẹ̀ mọ̀ pé tọmọdé bá fẹ́ wà náà tó bá fẹ́ kú nílé pé bóyá ó fẹ́ tọ ìtọ̀nà iṣẹ́ fújì tí à ń tọ̀ yìí. Ó kọ́kọ́ gbọ́dọ̀ sọ pé bóyá òun ní iṣẹ́ kan tó kọ́kọ́ máa kọ́kọ́ fi sọ pé iṣẹ́ yìí. Ṣiṣẹ́ fújì nìkan ò tó yàn jẹun ni. Iṣẹ́ fújì nìkan ò tó jẹ mọ́ lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run. Ṣé ká gbà páwọn Malaika náà ń ṣiṣẹ́ mi. Nígbà tí ọlá ti dé tó ti wà pa wọ́n ti ní bísínẹ́sì míì lóríṣiríṣi tó mú wálé nígbà tí ó ṣe ojoojúmọ́ kọ́ ni wọ́n ń lọ sórí ṣùgbọ́n ojoojúmọ́ lẹ́nu ń béèrè oúnjẹ. Ojoojúmọ́ lẹ́nu ń béèrè oúnjẹ. Bẹ́ẹ̀ni nígbàkigbà gan ni. Ẹ sì máa ń lo òde dáadáa. Ọlọ́run fi yẹn kẹ́mi ó tẹ́ mi Ọlọ́run ṣe. Composition yín kọ́ṣẹ́ lẹ́yìn tó ń compose fún yín ni. Tí n bá fẹ́ ṣe rẹ́kọ̀dù torí rẹ́kọ̀dù tẹ́ ń wò yẹn kò ṣe dá ṣe fún olórin tó bá mọ̀ pé wọ́n fẹ́ gbọ́ nǹkan yẹn kó gbọ́ jìnlẹ̀. Tí n bá fẹ́ ṣe rẹ́kọ̀dù mo ní producer tí a máa ń lò dáadáa bọ̀ tí ó bá ti jẹ́ pé èmi nìkan oore ọ̀fẹ́ Ọlọ́run àti àìdúró pé kéèyàn ìgbà míì lóru tó orin bá wá a máa sáré rìkọ́dù ẹ̀ sórí fóònù lẹ̀. Ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín. Fóònù nọ́mbà mi tẹ́yìn tèmi lè pè mí sí 080 33 64 02 59. Lẹ́ẹ̀kan sí. 080 33 64 02 59. Náà mo fẹ́ fún yín ní ìṣẹ́jú kan ẹ fẹ́ fún wa ní orin sìn gbogbo ìtàn ayé yín tẹ́ ti sọ yẹn ẹ hún sínú orin láàrin 2 minutes ẹ já gbọ́. Ìrírí ayé kan ò ní tìyàn kó o ti nípa ìrírí ayé kan ò ní tìyàn kó ti nípa àìmọye èèyàn tó rí wàhálà bíi kó kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń bẹ láyé orí tún yọ wọ́n ayé ń retí ẹlẹ́yà Ọlọ́run ò jẹ́ o ìrírí ayé kan ò ní tìyàn kó o ti nípa Gbenga Adisa Bọ́lájí èké Malaika Ẹgba ìrírí ayé kan ò ní tìyàn kó ti nípa àìmọye èèyàn tó rí wàhálà bíi kó kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń bẹ láyé orí tún yọ wọ́n ayé ń retí ẹlẹ́yà Ọlọ́run ò jẹ́ o. Gbenga Adisa gbẹ́ngùsẹ̀ mi ọmọ Bọ́lájí àìmọye tójú ti rí àti lọ ságbo wọ́n ti barinṣẹ́ jẹ́ sí wa lọ́rùn rí tó jẹ́ pa sanwó ẹ̀ adẹ̀sanwó ẹ̀ díẹ̀díẹ̀ o àtúwà dúpẹ́ Ọlọ́run àti lọ ságbo lóríṣiríṣi wọ́n ti jà ń bẹ̀ tó jẹ́ pé olórin lọ́wọ́ mú Gbenga Adisa àwa náà ní ṣùgbọ́n Ọlọ́run ọba tún bá wa ṣe alihamudulilayi Bọ́lájí Gbenga bàbá jẹ́ senior a tún ti lọ sí pátí rí tí wọ́n ti ń náwó wọ́n náwó fún wa lápò ní o owó lọ́nà sí wa lápò ní o wọ́n fi ń kó àpò wa a tún wá sọ pé ìwọ báyìí kí ló dé tó ṣe báyìí ó tún di tiwa náà àìmọye ọ̀sẹ̀ tá a lò ní station ṣùgbọ́n Ọlọ́run bá bá wa yanjú ẹ̀ àìmọye ká lọ ságbo ká má dàgbò kọrin àìmọye ká lọ ságbo kíkọ́ ti já ń bẹ̀ Adisa gbẹ́ngùsẹ̀ ká tó dé a tún ti lọ kọ́ iṣẹ́ bàbá bábí sálù òun gọ́gọ́ la kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ principal mi kan Mr. Ọlọ́pàdé tó ní kọ́ lọ pè mí wá ní primary school tá a fẹ́ ṣe end of year party Adisa máa dìbà. owó Ọlọ́run ọba ló jẹ́ kí n jẹ́ nìyàn o múlò Ọlọ́run ọba ló fi mí yàn gan o ìgbà kan lèmi súnlé àkọ́kù o ìgbà kan lèmi wọ́wọ́ ṣàǹwíyà o tó jẹ́ pé aṣọ tí ń bá wọ̀ lọ ságbo tí ń bá fi kórin iṣẹ́ lọ ságbo màá tún sáré wálé màá wá fọṣọ yẹn màá gbọ̀n tó bá ti gbẹ òun ni màá tún wọ̀ màá tún wá tún lọ ságbo Adisa gbẹ́ngùsẹ̀ o ìgbà kan lèmi forí ru spíkà torí pé mo kéré wọ́n forí ru spíkà àwọn ẹnjìníà wa wọ́n ní olórin yẹn dáná ẹ pè wá síbi ìwọ náà gbé nǹkankan wọ́n forí ru spíkà ṣùgbọ́n mo dúpẹ́ Ọlọ́run tí n bá ti ń lọ ságbo
máa bá irinṣẹ́ mi níbẹ̀ o alihamudulilayi o. ìgbà kan lèmi ṣiṣẹ́ bàbá o ni mo ṣe bá bí sàálùrì tó jẹ́ pé gbà yẹn ìyọ́lẹ̀ púpọ̀ tí n bá fẹ́ gẹrun fẹ́ni tó ga orí àpótí ni màá dúró sí tí màá tún wá fi ìgẹrun fẹ́ni tó ga o. ìgbà kan lọ́yìn yọwọ́ mọ́ mi lápò tó bá fẹ́ náà ò fún mi o ṣùgbọ́n sẹ́yìn ó ṣe ọlọ́run ò báyé mi jẹ́. Gbenga Adisa lẹ ti ń gbádùn látàrọ. ó fẹ́ rin mi sọ̀tà lẹ́nu ọlọ́run ọba ó fẹ́ rin mi sọ̀tà lẹ́nu thank you ọlọ́run ìgbà tí ẹnu gbẹ ìgbà tí ó sì ń kankan mo mọ àwọn tí mo rí àwọn bíi màmá di méjì àwọn ṣáni mo rí tí n bá ti wá sọ́dọ̀ wọn ó yá mọ́ mi o mo fẹ́ lọ sí ibi kan kò sówó mọ́tò ẹ̀yà mi ní 2000 ẹ̀yà mi ní 1000 wọ́n máa fún mi torí pé wọ́n ti mọ̀ pé Adisa Gbenga ọmọ tó ṣọ́ oúnjẹ ọ̀sán yìí tó ti ṣọ́ ṣáwọn ń ta bàbá Ìjẹ̀bú ni. irọ́ wa ò kì í tàjẹ̀bú ọtí gbogbo ẹlẹ́rìndòdò nǹkan kan. tẹ́ bá fẹ́ pe Gbenga Adisa fún orin àbí eré ìtàn ayé wọn lẹ ti gbọ́ yẹn o bí ó tẹ̀ jẹ́ pé wọ́n níjọ́ kejì táwọn pàdé Malaika ní ìṣòro ti dé wọ́n ní kì í ṣe pé Malaika o bọ̀ tó wà lọ́kàn wọn pé látìgbà tí mo ti pàdé Malaika lóríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ ẹni tó bá máa ga náà ẹsẹ̀ máa ti rìn. kí n tó sọ tẹlifóònù nọ́mbà mi mo fẹ́ kọ orin kan nínú orin mi tuntun kan tó ń bọ̀. àwọn tá ti pẹ̀gàn wọ́n ti rò mí pin wọ́n náà láì nìkan ṣe kì ló fẹ́ wí wọ́n ti gbàgbé para tó Ọlọ́run ló ń fẹ́ dáadáa ọba mi Elédùmarè yàda ni wáyé ṣé mi lógo oníṣòwòjú àwọn arónípin fóònù nọ́mbà mi ni 080 33 64 02 59 lẹ́ẹ̀kan sí 080 33 64 02 59 òun náà ni WhatsApp nọ́mbà mi Fáṣọlá Gbenga. ìròyìn ìwọ̀rẹ́ fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African fruits also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Royal Excess RM 139YS Up Minister Road South Royal London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.